Gomina Aiyedatiwa ti tú àwọn alága afunṣọ ìjọba ìbílẹ̀ Ondo ká. Gómìnà ìpínlẹ̀ Ondo, Ọ̀nàrẹ́bù Lucky Aiyedatiwa ti kéde títú àwọn alága afunṣọ ìjọba ìbílẹ̀ 18 àti ti ìjọba agbègbè 23 ká. Ìgbésẹ̀ yìí la gbọ́ pé kò ṣẹ̀yìn ìdájọ́ kan tó jáde láìpẹ́ yìí láti ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Ondo. Onídàájọ́ Yẹmí Fásánmi ló kó gómìnà àná nípìnlẹ̀ náà, arákùnrin Olúwarótìmí Akérédolú, lọ́wọ́ kò láti má ṣe yan ẹnikẹ́ni sí ipò náà. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ìyẹn PDP ni wọ́n gbé gómìnà àti ẹgbẹ́ APC lọ sílé ẹjọ́ nígbà náà. Látàrí ìdí èyí ni Gómìnà Aiyedatiwa nípasẹ̀ lẹ́tà kan láti iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ìjọba ìbílẹ̀ àti oyè jíjẹ ṣe pàṣẹ pé kí àwọn alága kíátìkà náà lọ rọ́ọ̀kú nílé. Mariam Ọláníyì ló ń jábọ̀ ròyìn fún Etí Ọba TV.